Hello, hello, ẹ̀yin èèyàn mi. Ó ga gàǹtùà, ó lágbára. Àwọn ará Ilé-Ifẹ̀, àwọn women, àwọn obìnrin Ilé-Ifẹ̀, àti ìyá, àtọmọdé, àti wẹ́wẹ́, àtàgbàlagbà, ó ṣáà ti jẹ́ obìnrin Ilé-Ifẹ̀. Gbogbo wọn, wọ́n tú yáyá, wọ́n tú yàyà. Wọ́n náà tú yàyà lọ sílé kábíyèsí lénìí. Wọ́n ní lénìí ló máa jẹ́ kò ní dọ̀la. Wọ́n lénìí ni kò ní dọ̀la. Pé wọ́n ní wọ́n fẹ́ lọ wọ́ àwọn olórí jáde láàfin. Pátá àná tí kábíyèsí ti sọ fún wọn pé, gbogbo yín pátápátá ẹ ti dáràn. Kò sí kankan nínú yín tó máa wà láàfin yìí. Òun fẹ́ lé gbogbo yín dànù. Sọ̀rọ̀ kábíyèsí. A lè sọ pé bẹ́ẹ̀ ni, a lè sọ pé bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ àwọn olórí, àwọn obìnrin Ilé-Ifẹ̀, gbogbo wọn dìde, wọ́n náà tú yáyá, wọ́n tú yàyà lénìí. Pé nígbà táwọn ti gbọ́ pé wọ́n fẹ́ lọ pa, ó kù díẹ̀ tán fẹ́ fi pa Queen Naomi. Pé wọ́n láwọn ò ní gbà o. Àwọn ò ní ranjú wọn lẹ̀ kán wá pa Queen Ilé-Ifẹ̀. Òun nìkan làwọn mọ̀ tó jẹ́ pé olórí ní ààfin. Kò sí after Naomi, kò sí olórí kankan. Pé àná tán gbọ́ pé wọ́n ló dorí àgbàkodò lánàá yẹn. Pé Ọlọ́run ọba, Ọlọ́run àti àdúrà ẹ̀yin olólùfẹ́ Naomi, òun ló gbà o. Òun ló gbà o. Kì í ṣe kékeré o. Ó yìí wà lọ hospital bẹ̀tẹ̀. Wọ́n ní àwọn ọmọ yẹn kò sí nǹkan kan tó ṣe àwọn ọmọ yẹn. Wọ́n ní kò sí nǹkan kan tó ṣe àwọn ọmọ yẹn. Wọ́n yìí treat ẹ̀ ní hospital. Wọ́n nítorí ẹ̀ làwọn obìnrin ṣe wá tú yàyà pé kán lọ wo ààfin. Bóyá wọ́n kúrò àbí wọn kò níwọ̀n tí kò kúrò tán. Àfi Ashley tó sá lọ. Àfi Ashley tó sá kúrò láàfin. Òun nìkan tán ló sá lọ. Pé wọn bá ń bẹ̀. Tí wọ́n wá bá olórí Mariam àti Tóbi. Wọ́n ní díẹ̀ ló kù, wọ́n fẹ́ tú wọn sí kòkò lénìí. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́ Mariam. Wọ́n wọ́ mẹ́ pé kí lẹ̀yin ṣe? Kí lẹ̀yin dúró ṣe ní ààfin? Kí lẹ̀ ń dúró ṣe láàfin? Ó dìgbà tẹ́ bá pa Naomi kọ́kàn yín tó balẹ̀. Wọ́n ní kábíyèsí tí ń bá yín sọ, tó bá yín sọ tẹ́lẹ̀. Wọ́n fi pé àwọn ti múra tán tẹ́lẹ̀ pé káwọn wá lé yín jáde. Pé kán lé wọn jáde. Pé bẹ́ẹ̀ tí wọ́n tún sọ pé ìgbà tí kábíyèsí ò ti fọhùn. Bóyá ó yè ń dùn mọ́ kábíyèsí bó ṣe wà láàfin yìí. Kó má di pé àwọn náà wá ṣe ìjọba lẹ́yìn ọwọ́ ara wọn. Pé torí ẹ̀ ló ṣe dàbí pé àwọn sinmi ẹ̀dọ̀. Pé ní báyìí tí kábíyèsí ti fẹnu ara ẹ̀ sọ pé ó ti sú, pé torí ẹ̀ làwọn ṣe ní káwọn wá. Tó bá jẹ́ pé kàn tí ì ṣetán láti lọ, pé ení yìí pa àwọn máa wọ́ wọn jáde. Wọ́n ní kì í máa ṣe kékeré. Wọ́n wọlé, wọ́n náà wọ́ Mariam, wọ́n wọ́ túrútúrú. Wọ́n náà fẹ́ gba aṣọ lára ẹ̀. Pé bẹ́ẹ̀ tí wọ́n ya aṣọ mọ́ lára. Pé ṣe ló ń bẹ̀ wọ́n. Bọ́n ṣe ń wọ́ Mariam náà tún ń wọ́ Ìyá Ìbejì àtọwọ́dá. Wọ́n ní bọ́n ṣe ń wọ́ wọn nìyẹn. Pé wọ́n bẹ̀rẹ̀ pé èyí Tóbi ń sọ pé òun ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Òun ò mọ gbogbo ìgbà tí kíní yìí ṣẹlẹ̀. Òun ò bá plan evil. Òun ò bá ṣe pé òun ò mọ nǹkan tó ṣe. Wọ́n ní ẹ mọ̀. Ẹ gbọ́ tí kábíyèsí sọ pé òun fẹ́ rẹ́ nìkan kan ní ààfin. Pé tí ò bá jẹ́ yìí, kí ló dé tí àwọn tó lọ dènà dé Naomi tán fẹ́ pa. Wọ́n gbébọn lu ọmọ ọlọ́mọ. Pé láíláí pé àwọn ò ní gbà o. Àwọn ò ní gbà. Àfi tí tó bá kúrò láàfin. Wọ́n ní bọ́n ṣe ń wọ́ wọn nìyẹn. Wọ́n ní kì í máa ṣe kékeré. Pé wọ́n wọ́ wọn pé wọ́n sọ pé okay o. Wọ́n ní àwọn ti gbọ́ pé àwọn á lọ. Wọ́n lè sọ pé wọ́n ní olóògùn ni yín, ẹlẹ́bọ ni yín, oní gbogbo ẹ̀ ni yín. Pé àwọn gan-an ṣé ìtorí pé àwọn gbogbo pẹ̀lú yamayama oògùn kéékèèké tẹ̀ ń ṣe. Àwọn gangan lolóògùn. Pé àwọn wọn ò fowó ṣe tiwọn. Pé wọ́n máa ń fún àwọn lọ́fẹ̀ẹ́ ni. Pé àwọn make sure pé gbogbo ẹ̀yin olórí yẹn pé àwọn máa dì pẹ̀lú yín. Wọ́n náà wọ́ wọn sọ, wọ́n ń da gbogbo ẹ̀ bolẹ̀ lénìí. Pé wọ́n ní wọ́n tún fún yín ní èní sí pé lọ́la àwọn tó ń bọ̀. Pé bóyá ẹ ti lọ àbí ẹ ti lọ. Pé táwọn bá tún bá yín lọ́la. Pé ẹ máa make sure pé ẹ máa rìn hòhò kúrò ní ààfin yìí.
wọ́n ní wọ́n ti lọ dẹ́rù bà wọ́n lénìí o pé kán park wọ́n ti sọ wọ́n ti fohùn lẹ̀ fún wọn pé tẹ bá rí onígi gbégi o oní màrìwò gbé màrìwò oní kíná ló ń jẹ́ tọ́nà gbé wọ́n ní wọ́n ṣe sọ pé èní ni pé kò ní dọ̀là wọ́n máa lé gbogbo wọn kúrò láàfin àbẹ́ẹ̀ rí nǹkan wọ́n ní yes pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ take action ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ nígbà tí kábíyèsí ti fẹnu ara ẹ̀ kan announce pé òun àti àwọn olórí láàfin yìí wọn ò ní lè jọ dúró papọ̀ pé wọ́n máa lọ ẹ̀yin èèyàn wa ṣé kò wá tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ kí ló dé tí kábíyèsí máa wò wọ́n pẹ́ tó ṣé ẹ mọ̀ pé eléyìí gangan ni evidence tí kábíyèsí máa fi sọ pé ó tó jẹ́ kí n tiẹ̀ take action kò sí anybody tó lè blame wọn kábíyèsí wọ́n ní ṣe ni àná yẹn tán ni ṣáná ni wọ́n ní lánàá pé tí kábíyèsí padà sáàfin tó parí wọ́n ní thank God pé nígbà tí dókítà lọ ṣe àyẹ̀wò àwọn ọmọ yẹn pé wọ́n ní àwọn ọmọ yẹn wà okay pé wọ́n wà in good health pé ṣùgbọ́n kán yìí jẹ́ kí Naomi sinmi dáadáa kí ó tún padà sí ilé tó wọ́n yẹn treat ẹ̀ wọ́n ní kó yẹ relax dáadáa wọ́n treat ẹ̀ kí lára wọ́n pé wọ́n ṣe léṣe gan-an according to àwọn people yìí máa níkà o ṣé tí pẹ̀lú eléyìí tí kábíyèsí bá lè jẹ́ káwọn olórí yẹn yìí wà láàfin gbogbo èèyàn máa bínú sí kábíyèsí gan o wọ́n máa bínú sí kábíyèsí gan o ṣé mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lánàá I'm not of myself lánàá lánàá yẹn kì í ṣe kékeré a ní mi lè jẹun alẹ́ sùn ṣe lọ́kọ mi tiẹ̀ sọ pé kí ló dé má gbàdúrà fún wọn níṣẹ́ ló dàbí pé ọlọ́run má jẹ́ àrí kò ṣe dáadáa téèyàn bá ti nífẹ̀ẹ́ èèyàn jù ó ṣe máa ń rí nìyẹn àdúrà lánàá wádìí wá ní kí n máa gbàdúrà ó ládùúrà ni kò sí nǹkan téèyàn lè ṣe kí n tó lè sọ pé kí n manage jẹun ó tún èyẹ tún mọ nǹkan tó ti ṣẹlẹ̀ ó tún dòru mo tún jí ní olúwa mo tún bẹ̀rẹ̀ prayer olúwa Naomi o olúwa ti lè lọ fún ní quick recovery o Dr. Jesus tètè bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lára ẹ̀ tètè bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lára ẹ̀ lánàá yẹn ó máa ṣe é kò wà tó ti ìdájí mo tún ti jí pé kí ló ń ṣẹlẹ̀ kí n tún gbọ́ nǹkan tí íńtánẹ́ẹ̀tì sọ mo tún lọ fún íńtánẹ́ẹ̀tì mi ì gbúrò kankan mi ì tún ṣe mi ì sí mú ẹ rí i pé ó pẹ́ díẹ̀ kí n tó release information fún wa ní àárọ̀ yìí ìta dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n ní àwọn ọmọ yẹn wọ́n ti wà okay pé kò sí nǹkan kan tó ṣe àwọn ọmọ ẹ rí i pé it's a wonderful God tí mo pé nípa ìfọlùgbàlà pé kì yóò sí nǹkan Ọlọ́run á túbọ̀ dáwọ́lé Naomi á túbọ̀ ṣe iṣẹ́ ìwòsàn lára agbára Kristi ẹsẹ̀ méjèèjì tó fi jáde ẹsẹ̀ méjèèjì náà ló máa fi padà sílé pẹ̀lú agbára àánú Ọlọ́run ẹ ṣé ẹ̀yin èèyàn wa bẹ ṣe ń tẹ́tí sí wa ẹ bá share kẹ́ bá like kẹ́ lè bá wa subscribe kẹ́ fi tó kù sí comment section ẹ ṣé gan bẹ ṣe ń tẹ́tí sí wa Ọlọ́run ní jẹ́ ká dáràn àní rí bí o àní rí láburú láyé wa Queen Naomi lágbára Kristi àdúrà wa ó máa gbà lórí Naomi gbogbo ìmọ̀ta àti oṣù àtàjẹ́ àtẹ̀mẹ̀rẹ̀ gbogbo wọn pátápátá lọ́nà máa sun náà dànù Holy Ghost fire Holy Ghost fire Holy Ghost fire kó máa fire gbogbo àwọn ọlọ̀tẹ̀ àwọn oníṣẹ́ ibi wọ̀nyẹn wọ́n ṣe tiwọn ni wọ́n mọ̀ pé Ọlọ́run ti jù wọ́n lọ ẹ ṣé o bye.